bàbá mi ẹlẹ́yà Sheikh Dawudu al-Imam Alfa-Ńlá ẹ̀mí yóò gùn fún wa ẹ sáà ń kọ ìtàn tí ò ní parẹ́ lẹ̀ láíláí ẹ kọrin fún mi èmi ọmọ yín Allahu Akbar ẹ kọrin fún mi kí ló yín mú kálàmù kan ní ẹ̀yìn lẹ kọrin kan fún yàn kí wàá kọkọ yín sí ẹ rí i pé recognition ńlá lẹ fún wa lálẹ́ mi nínú gbẹ́ẹ̀dì kéwu yín nínú ìgbẹ́ẹ̀dì kéwu yín àwọn àti pé dédé àwọn ọmọ kéwu yín ni wá ẹ wá ń pọ́n wá lé ẹ ń bá wa dáàbò bo ntọ́lọ́run ṣe fún wa ni ẹ ń bá wa tọrọ sí ni ẹ sì fẹ́ káwọn èèyàn rí wa bí bàbàrà lẹ́fí ń ṣe báwọn kì í ṣe bá jẹ́ nǹkan kan ẹ kàn fẹ́ ká rí wa bí bàbàrà ẹ mẹ́ńṣàn orúkọ wa jáde lẹ́nu ẹ tún wá mú kálámù ẹ fi kọ̀rọ̀ orú wa jáde lẹ́nu ẹ tún wá kọ́ ara yín sí kì í ṣe pé ẹ wá fowó kọ́ ọmọ kéwù kan sí pé ìwọ ń sẹ́ tiẹ̀ kì í máa ṣe báwọn fa ẹ wo ìkánú àwọn òkè tẹ́ ẹ ní àfàwọn àgbà Al-Khalili Allah òkè ńlá wanzuri ila al-jibali kayfa rufi'a wanzuri ila al-jibali kayfa rufi'a Khalili wanzuri ila al-jibali kayfa rufi'a wanzuri ila al-Khalili kayfa rufi'a وانظر إلى الخليل كيف رفع وانظر إلى الخليل كيف رفع وانظر إلى الخليل كيف رفع tẹ́ ẹ bá ti yọ ọmọ kí wí kan jáde sẹ́ni kankan kẹ́ kọ́kọ́ yọ Sheikh Khalili náà ọmọ náà mọ́ pa ẹ wo ohun tọ́lọ́run ṣe fún yín lára Sheikh Khalili ọmọ kéwù yín kò lè yá ńlá ju ṣe hìyà ẹ wá wo àwọn tán tó jọ àwọn náà lọ tẹ̀tí kọ́ńkéwù ṣé irú wa ni ẹ wà mú kálámù tẹ́ wà máa kọ nǹkan fún pé ẹ fẹ́ kọ̀ dára jùhúdù wa níwájú tani àti tani àtàwọn tani ẹ kàn fẹ́ káyé rí wa bí bàbàrà níjàre ẹ kàn fẹ́ káyé rí wa pé bàbàrà ni wá bàbá wa Sheikh Dawudu Alfa-Ńlá à ń tà mọ́ nínà fún yín pé kọ́lọ̀ ń jẹ́ kẹ́ ẹ wọ 100 ọdún láyé kẹ́ ẹ jọ 100 ọdún lọ bàbá èmi náà fẹ́ kọ́ wa yín kí n tiẹ̀ múrù wa yín níbi kí yẹn máa jẹ́ǹtù ẹ ṣàdúrà fún mi kọ́lọ̀ ń jẹ́ lè jẹ́ǹtù kí n tiẹ̀ mú yín díẹ̀ kí n tiẹ̀ múrù wa yín díẹ̀ mo láníyàn yín mo nírú àníyàn yín àníyàn kí ọmọ ọlọ́mọ ṣoríire mo níyẹn mo ní ẹ̀mí rere irú ìtẹ́ ẹni mo níyẹn mo wá ku ìwà tútù tí téèyàn ó bu yàn tí ò ní fèsì téèyàn ó bu yàn tí ó máa wù báyìí tí ó bù ká díwọ́ téèyàn ó sì mèsì fọ̀ téèyàn ó sì ní sọ ẹ bá abẹ lọ́hùn yẹn náà ibi tá a kù sínú náà nù kéèyàn kíkan ká má lè ta wá ká má lè sọ pé kó tiẹ̀ máa lọ rẹ̀ bí tá a kù sínú kọ́lọ́hún jára náà jọ yín. bàbá Afáńlá wọ́n ti jèrè Afáńlá ẹlẹ́yà wọ́n ti jèrè aláhùrá fún wa ní sùúrù ṣe ká lè jèrè bí Afáńlá bàbá wa Afáńlá ẹlẹ́yà wọ́n ti jèrè. Ṣéhù Dáúdù wọ́n mọ̀ jíjèrè Afáńlá ẹlẹ́yà wọ́n mọ̀ jíjèrè aláhùrá fún wa ní sùúrù ṣe ká lè jèrè bí Afáńlá bàbá wa àmín Afáńlá ẹlẹ́yà wọ́n jíjèrè Ṣéhù Dáúdù wọ́n mọ̀ jíjèrè aláhùrá fún wa ní sùúrù ṣe ká lè jèrè bí Afáńlá bàbá wa. ẹ jèrè gan o ẹ bá ṣe Ádámù lò gbà ẹ rọ wá sí fún wọn ẹ jáná sí fún wọn ẹ tẹ̀lé wọn káàkiri dòní ẹ tún wá ń wà relevant Ọlọ́run jẹ́ mi bàbá wa ogun o àti gbogbo àwọn àfa wa ńlá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  tí wọ́n ń pè mí lábẹ́ aṣọ táwọn